Àríkẹ́ bẹ̀rẹ̀ sí ní wo Àkànbí bí tí ń wò lójú bẹ́ẹ̀ ní ń wò nímú àmọ́ Àkànbí ò tiẹ̀ wulẹ̀ wọ̀nà ọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ gbájúmọ́ móhùnmáwòrán rẹ̀ tí sì ń wo eré tiẹ̀ lọ. Ẹ má gbàgbé pé bí ni a fi àdàgbà apá keje ìtàn tá a pè ní Ayítalẹ̀ sí. Ó ń léyìí àgò Káyọ̀dé ọmọ Àjàó lórúkọ mi, olóòtú àgbà alárògúnnú sí ọpọlọ. Mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi o, wọn ò pé kólókó ọmọ roko, mo dé gẹ́gẹ́ bí ìṣe mi, wọn ò pé kọ́lọ́nà ọmọ yẹ̀nà. Àdédé mi tún ti dé lónìí. Ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́, gbogbo Afẹ́nifẹ́re, a kí gbogbo yín o lákìíyíká bẹ́ẹ̀ tí ń bá wa bọ̀ láti apá kínní. Apá kẹjọ ìtàn eré Ayítalẹ̀ náà látúndé yìí. Ẹ ṣeun o, bẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́, ẹ rí i dájú pé ẹ lọ rèé fẹ́ràn rẹ̀. Ẹ lọ wá apá kínní, apá kejì tẹ́ ẹ dórí apá kẹjọ tá a wà nínú ẹ̀ yìí kẹ́ ẹ lè bá wò ó láwò gbádùn. Ẹ já máa bá tàn lọ. Ìtàn ọ̀hún bẹ̀rẹ̀ nígbà tó tó bí ìṣẹ́jú bíi mélòó kan. Àkànbí ó retí ìyá Àríkẹ́ kó dé kò rí. Ó béèrè lọ́wọ́ ọmọ rẹ̀ pé arábìnrin mi Àríkẹ́, màmá rí ò tí ì tó dé, èmi sì ti fẹ́ máa relé o, torí pé àìbóníṣù wà débi egun. Bẹ́ẹ̀ l'Àríkẹ́ ní ó yẹ kí wọ́n ti máa bọ̀, àmọ́ ẹ pè wọ́n ná, bóyá tí wọ́n bá rí pé tọ̀dọ̀ ti yín ó ṣeé ṣe kí ọ̀tá wọn dì kán sì máa bọ̀ nílé. Àkànbí ṣe bẹ́ẹ̀ ló mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó pè. Ìpè ọ̀hún dún àmọ́ kò rẹ́ni gbé. Ó tún gbìyànjú. Ìpè ọ̀hún tún dún àmọ́ kò rẹ́ni gbé. Èyí ló sọ fún Àríkẹ́ ọmọ ìyá tó wá lọ. Ó ní ìpè màmá rẹ̀ ń dùn àmọ́ wọn ò gbé. Kò ṣe méní kò ṣe méjì pé ó mọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tiẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní pè. Àwọn méjèèjì ló bá di pé tí wọ́n jọ ń pè wọn ò rí kán gbé. Àríkẹ́ gbéra ńlẹ̀, ó ní mò ń bọ̀. Bọ̀dá Àkànbí, ẹ dúró nú lédè mí, ẹ jẹ́ ń lọ rèé wò ìyá mi wá ibi tí wọ́n lò jìnnà. Ó débi tí ìyá rẹ̀ lọ, ó lọ rèé ṣàbẹ̀wò. Ó kí wọn, ẹ ǹlẹ́ o, a kú ọjọ́ méjì, màmá mi ń kọ́ o. Àwọn pé màmá rẹ̀ ṣẹ̀ dìde kúrò ní àyín, kò tí ì ju bí 30 ìṣẹ́jú lọ. Ó ní àwọn ò tí ì wá délé. Ọba ní ọ̀dà, ó ṣeé ṣe bóyá wọ́n tún ya bòmíì ni, ẹ jẹ́ máa lọ lédè wọ́n, torí àlejò kan dúró dè wọ́n lé. Bẹ́ẹ̀ lọ́gbọ́nà ilé rẹ̀ lọ padà. Ńgbà ó tún délé, bọ̀dá Àkànbí, ìyá mi dà? Ó ní àwọn ò tí ì rí wọn kán dè, ebí wọn náà lọ rí wá wọn wá. Ó ní wọ́n ní àti kú òǹbi tí wọ́n lọ. Báyìí ní àwọn méjèèjì lọ́kàn wọn pòrúurú ní wọ́n bá bẹ̀rẹ̀ sí ní wá ìyá Àríkẹ́ kí. Wọ́n káàkiri. Nígbà tí wọn ò rí ìyá Àríkẹ́, wọ́n pè ẹ̀rọ wọn ń dún àmọ́ kò rẹ́ni gbé. Ọlọ́run ọba mi, wọ́n ní òwe Yorùbá kan ló pé wàhálà tí ọlọ́gbọ́n ó ṣe tí ó fẹ́ kú òmùgọ̀ èèyàn ní ọ̀dàlẹ̀. Ẹ̀yin kọ́ yìí gbogbo èèyàn aráalé. Àkànbí ò lè lọlé. Ó dúró, ó wò pé sóhun ó wá lọ ni àbó òun ó fi ọmọdébìnrin yìí lẹ̀. Ẹni tóun wá ńlá àwọn ò rí yìí o, lásánsan pé wọ́n jáde. Ilẹ̀ ilé òun sì ti ń ṣú, kí ni kóun ó ṣe báyìí? Bẹ́ẹ̀ ló gba kámú. Wọ́n bá ké gbàjarè. Àwọn ará àdúgbò jáde sí wọn. Èé ti jẹ́, kí ni tó ṣẹlẹ̀? Bó ni ìyá rẹ̀ lọ? Wọ́n bẹ̀rẹ̀ sí ní pè lọ́tún, wọ́n wá wọn kiri lósì, wọ́n débi tí ìyá rẹ̀ lọ. Wọ́n lọ, àwọn ìyún náà dìde, wọn ò mọ̀ rí ìyá Àríkẹ́. Ìmọ̀ràn èyí ni wọ́n ń gbà lọ́wọ́ tí wọ́n ń wá ìyá Àríkẹ́ lọ́wọ́. Ilẹ̀ ẹjọ́ ọ̀hún ṣú. Àríkẹ́ bẹ̀rẹ̀ sí ní sunkún. Bẹ́ẹ̀ ni Àkànbí ń pẹ̀tù sí Àríkẹ́ lọ́kàn wípé má sunkún, àáríyá rẹ. Èmi fi ń dọ́ ọ lójú pé kọ́ ọ má sunkún, àláríyá rẹ sẹ̀. Ibi eléyìí ni wọ́n wà. Wọ́n tó káàkiri, wọ́n gbìyànjú àmọ́ wọn ò rí ìyá Àríkẹ́ o, tílẹ̀ ẹjọ́ ọ̀hún fi ṣú. Bẹ́ẹ̀ làwọn ará àdúgbò ní Àríkẹ́ má ṣèyọnu, yéé ké mọ́, máa lọlé, àáríyá rẹ bílẹ̀ ọ̀la bá ti mọ́, á gbé àwọn ìgbésẹ̀ èyí tó bá yẹ tọ̀. Bí Àríkẹ́ ti padà délé, òun àtàkànbí náà bá sọ̀rọ̀. Àríkẹ́ má sunkún, bó bá ti dàárọ̀ láfẹ̀rẹ̀, bó ṣeé ṣe wọn ò ní lọ bí iṣẹ́, wọn ọ̀dọ̀ yín ni wọ́n kọ́ gbà wá. Á wò wọ́n bóyá a lè rí wọn, àbí ká gba àwọn ọ̀dọ̀ àwọn agbófinró lọ, ká lọ rèé fi tó wọn létí pé nǹkan báyìí lọ́mọ̀ ṣẹlẹ̀, ẹni báyìí láàsìn ń wá.
ká sì tún lọ pé ibi tí wọ́n lọ rèé. Bẹ́ẹ̀ làwọn méjèèjì gbìmọ̀ pọ̀. Àkànbí fi Àríkẹ́ lẹ̀ ńlé ó sì gba ọ̀nà tiẹ̀ lọ. Ṣé kí n má tàn wá? Tí ilé ọjọ́ ọ̀hún tó fi ṣú tó fi mọ́, wọn ò rí ìyá Àríkẹ́ o. Tọ́ ibí yìí ni wọ́n roke sí tá a bẹ̀rẹ̀. Ọba dínú apá kẹsàn-án sinimá Ayítalẹ̀. Àmọ́ kó tó di pé wọ́n lọ, kí ni ń tó ṣẹlẹ̀ sí ìyá Àríkẹ́? Ǹjẹ́ ẹ mọ̀? Ṣé ẹ fẹ́ ń tẹ̀ wájú nínú ìtàn yìí? Bẹ́ẹ̀ bá fẹ́ ń tẹ̀ wájú, ẹ bá ń fi sábẹ́ àríwísì. Ẹ jẹ́ mọ̀, ẹ dàgìrì, ẹ lọ sí abẹ́ comment section. Ẹ kọ nǹkan kan bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀ sí ìyá Àríkẹ́? Níbo gan ni ìyá Àkànbí gan wà? Kí ló sọ ìyá Àkànbí di ikú ọmọ nípa Ayítalẹ̀? Kí ló mú Àkànbí? Kí ni tó padà ṣẹlẹ̀ sákànbí gan? Látàrí pé wọn ò rí ìyá Àríkẹ́. Inú apá kẹsàn-án ni láti jọ mọ̀ ọ́n. Ẹ máa bá wa bọ̀. Èmi ti yín tòótọ́. Ọmọ ayé mi ọ̀dà àwa ìsépè ìran wa Ògbómọ̀ṣọ́ ajílété ńlá ti gbé bí mi àyà kókò nàkí ajímútábà lóògùn ògbó mi kò gbọ́ ọmọ àfògbó làjà ìsáni mi jagunjọ bí ọmọ alákàtà pẹ́rẹ́ sọ̀hún kéètàn ògbórí ẹlẹ́mọ̀sọ́ bọ̀gùn ọmọ ajílété wájú ẹ̀kẹ́ lógun ọmọ ọlọ́run gbẹ́kùn ni mí ìyá ńlá wọ ọlọ́jọ́ ọkà tó dùn yùngbàyùngbà ògbó oṣù tí ń diyán ògbó àgbàdo ní ndẹ̀ ẹ̀kọ́ yẹn gan ibi apẹ̀rin sí ibẹ̀ tí wọ́n pè lókè elérin ibi apàgbọ̀nrín sí ibẹ̀ ni wọ́n pè nísàlẹ̀ àfọ̀n lógbómọ̀ṣọ́ ajílété pọ́n ogun kan yìí jàjàjà kókó alẹ́rú lógbómọ̀ṣọ́ ògbó mi kò gbó ọmọ àfògbó làjà apá kẹsàn-án lèmi yín láti jọ pàdé o Káyọ̀dé ọmọ Àjàó lórúkọ mi ẹ kú kalẹ̀.